Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò Ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sàn ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Gbóbìnrin ẹni. Gbóbìnrin ò ṣe ròdòròdò bí òlẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú oró ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Èmi náà ní o, èmi náà sì tún kọ́ Ààrẹ Kọ́lá Ọlátúnjí ọmọ olójúde lẹ́sẹ̀ Ìkírun Àgùnbẹ́ ni. Wọ́n ní ṣàlàyé fún yín lórí àwọn ogun ayé tí dojúkọ ni. Ẹ máa gbọ́ o. Ẹ jẹ́ kọ́kọ́ júbà lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí gbìngbìn nìkẹ́ àwọn ọmọ ṣe gbé. Ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ, ìbà lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà, ìbà lọ́wọ́ ẹ̀yin tó láyé o. Ojúbà mo ṣí fìlà o. Ẹ jẹ́ ojú mi ṣe o. Ọmọ kékeré ni mí, ẹ jẹ́ ń tálàgbà. Mi ò ní kankan àfọlọ́run ọba tó dá ayé àti gbogbo tó àánú ẹ̀. Ẹ̀mójú àgbo jáwéjáwé pátápátá, ìbà gbogbo wágbò. Ìbẹ̀yìn àfà pátápátá, ìbẹ̀yìn ẹ̀yin wòlíì pátápátá. Ọlọ́run jùlọ àwa á ṣe dáadáa fún gbogbo wa. Ó ní kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo YouTube wa tẹ́ ń consult wa tẹ́ ń kàn sí wa tí ìṣòro yín sì ti ń di àfìsẹ́yìn bí tí eégún fi sọ. Mo kí n kú oríire o. Ẹni tó kù díẹ̀ káàtó ọjọ́ kan náà kọ́ ló débẹ̀. Kò sí májíìkì ní idán tó bá ti lọ yóò tún padà wá. Kò sí lọ́rọ̀ ayé. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá ń gbàdúrà síkwẹ́ǹsì lọ́rọ̀ ayé. Ọlọ́run jùlọ yóò tán ìṣòro kálukú wa. Ẹ jẹ́ kó yé wa wípé àti dáadáa àti ìkejì àwọn èèyàn lọ́lọ́run dá fún. Ẹkún àtẹ̀rín àwọn èèyàn lọ́lọ́run dá fún. Ọlọ́run sunkún. Ẹ̀rín àwọn èèyàn lọ́lọ́run dá fún. Gbogbo ìṣòro ayé àwọn èèyàn lọ́lọ́run dá fún. Gbogbo ìdùnnú ayé àwọn èèyàn lọ́lọ́run dá fún. Àmọ́ jẹ́ kó yé wa. Ó lẹ́ni tó ń ṣoore ayé fún tó ń ṣe sọ̀rọ̀ fún ó lóun ṣoore fún rárá. A mọ̀ lépa bá ṣe lólé ayé tí ó fi rọrùn títí fi wọ ilẹ̀ sùn ni. Àkíkúnìrún àgbàkúlàdúà ájò ṣíṣe àti gbìyànjú èèyàn ní dúró ni o. Kì í ṣe pé ó ti ṣe kan ó wá dúró. Àwọn tó lé òdẹ yín nítorí nínú kan já ọbọ kan sọ ọ́ dẹni ilẹ̀ kan pa ọ́ lẹ́kún làwọn ó fi gbókun ó fi ní ránkì sí nínú ibi tí wọ́n wà lọ ní spiritual realm tiwọn dì kò dì mú. Ẹ jẹ́ àfẹ́lẹ́ sọ fún wa pé wá tí ó jẹ́ pé a ní ọkọ ọ̀run àwọn tá a ní ẹgbẹ́ tí ẹgbẹ́ ń dààmú wa ọkùnrin náà mọ lẹ́gbẹ́ o ọkùnrin mi náà mọ àtó lẹ́gbẹ́ tó yẹ pé gbogbo ogun tó ń ṣe káàkiri tó ń ṣe wàhálà kẹ́ pé sàárà lásán lọ́mọ sí ẹnjẹ mọ́jẹ pé lásán lọ́mọ sí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ní jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tádọ́ àrò fi gbà. Ẹlòmíràn jẹ́ pé yẹ kó wà láàrin àwọn ọmọ kéékèèké tó mọ̀ ṣe sàárà fún wọn ni. Ẹlòmíì oyin ló nílò tó bá jí láàárọ̀ kó foyin ṣàdúrà. Ẹlòmíì wọ́n lè sọ fún pé kó mọ̀ sin nǹkan àbìyẹ́ àdúrà rẹ̀ ó sì gbà nítorí lára àwọn àràwọ̀ afẹ́fẹ́ náà ló nìyẹn lọ́wọ́. Wọ́n tó bá ní ìràwọ̀ lẹ̀ ó sọ fún wa àwa àràwọ̀ lẹ̀ yìí gbogbo wa ní ìṣòro nítorí oore àjẹdálẹ́ lọ́lọ́run ṣe fún wa and you have to work for it. Gbogbo dáadáa ilé ayé yóò wọ́ọ̀kì fún ni o. O fẹ́ graduate láyé ó ṣiṣẹ́ fún ni. O fẹ́ jẹ́yàn láyé ó ṣiṣẹ́ fún ni. Gbogbo ẹni tó so gbowó láyé ó náà ṣiṣẹ́ fún ni yóò sì rí àtúbọ̀tán ẹ̀.
so ìwọ tó fẹ́ ṣoògùn owó tó sì fẹ́ jẹ́ kí orí rẹ mọ́ lọ́wọ́ ọṣẹ fún ni ọkọ ní dààmú rẹ ni ó ṣeé ṣe kò yọ Amẹ́ríkà ló wà London ló wà àwọn kan dààmú rẹ kò sí tátẹ́gùn Ọlọ́run fẹ́ dé orí nọ́mbà tó kọjá lórí lójú ìwòran rẹ pé wá àdírẹ́sì wa wà ń bẹ̀ Ìlọrin la wà ọmọ Ìkẹrùn ni wá alọ́fíìsì sẹ́kọ̀ọ́ alọ́fíìsì sí ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni alọ́fíìsì sí ìlú Ìlọrin contact wa kábọ̀ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ilé ayé rẹ̀ ní solution lọ́wọ́ Ọlọ́run ọba nìkan ló ní solution so bó ṣe jẹ́ nìyẹn o ire lójú òun rí Arẹ́kọ́lá láti lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ mọ̀jà wà ká táfi sọnù ká tó sọnù wọ́n jẹ́ kí ọ̀làjú àtẹ̀sìn gbogbo oníyè lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rí ló jẹ́ pé ọ̀gá ẹ̀sìn ni wọ́n a gbọ́dọ̀ fẹnutẹ́ńbẹ́lú ẹ̀sìn kan Jésù Kristi ọmọ Ọlọ́run tó wá sáyé tó wá nítorí ìgbàlà ọmọ aráyé agbára wà pẹ̀lú ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam agbára wà nínú Al-Qur'an Karim bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún agbára wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn wọ̀nyí náà níṣòro nínú ayé bẹ́ẹ̀ ni Mósè níṣòro nínú ayé kó tó di pé jẹ́ èèyàn ó dẹni tó ń dárúkọ ní gbogbo ìgbà yìí má jẹ́ kí ọ̀làjú ìwé àkàjù àti ẹ̀sìn àjòjì kó wọpọlọ rẹ kó sọ dẹni èyí àwọn òyìnbó tó ń kọ́sẹ̀ wọn yẹn àwọn náà sòsàjù àwọn náà ní spirit jù lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni àwọn wọn ń ṣẹbọ jù nítorí ń pè lẹ́bọ ẹbọ gangan sàrà ni mò ń bọ̀ jẹ́ mú mi. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.